Kí ni Pásítọ̀ Túndé Bákàrè fẹ́ gan-an? Kí ló ń wá kiri? Kí ló fẹ́ gbà? Níbo ló ti fẹ́ gbà? Kí ló sì fẹ́ fi gbà á? Lóòótọ́ lọkùnrin ajíhìnrere yìí ti kéde lọ́jọ́ 18 oṣù kẹsàn-án ọdún 2019 bóun lòun yóò gbàjọba lẹ́yìn ààrẹ Muhammadu Buhari. Kò fọ̀rọ̀ náà pamọ́ rárá. Ó ní Buhari ló wà nípò 15 gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Òun Bákàrè lòun sì wà nípò 16. Ó ní bí wọ́n ti ṣe kọ ọ́ látòde ọ̀run wá nìyẹn. Nígbà tá a kò sì tí ì dìbò, èèyàn ò lè mọ̀ bóyá Ọlọ́run ló ṣe léyìí fún Bákàrè tàbí kó jẹ́ òun fúnra ẹ̀ ló ń sọ ohun tó wù lọ́kàn jáde. Ṣùgbọ́n kinní kan ni o, bí nǹkan kan bá wà tó wù Bákàrè jùlọ lásìkò yìí, bí yóò ṣe dààrẹ Nàìjíríà ni. Àmọ́ o, kò wá yẹ kí Bákàrè torí pé yóò dààrẹ Nàìjíríà kó ṣòjọba Ọlọ́run fúnra ẹ̀ tàbí kó káwọn ọmọ ìjọ ẹ̀ àtàwọn ogunlọ́gọ̀ ọmọ Nàìjíríà tí wọ́n ń tẹ̀lé ìṣìnà kó sọ wọ́n dẹni àná. Kò yẹ níbì kankan fòjíṣẹ́ Ọlọ́run ńlá báyìí kó daṣẹ́ Ọlọ́run papọ̀ mọ́rọ̀ òṣèlú. Ẹni yòówù tó bá ṣe bẹ́ẹ̀ yóò dá lábùkù rẹpẹtẹ lójú ayé. Àbùkù náà yóò sì pọ̀ débi pé yóò pàṣẹ ìránṣẹ́ rẹ̀ lára. Nígbà téèyàn bá gbọ́rọ̀ tí Pásítọ̀ Bákàrè sọ lórí pẹpẹ ń pa Aṣíwájú Bọ́lá Tinubu lọ́sẹ̀ tó kọjá, tòun yóò mọ̀ pọ́rọ̀ náà kì í ṣe wàásù. Bẹ́ẹ̀ ni kò borí pẹpẹ mu. Ọ̀rọ̀ òṣèlú pọ́nbélé ni. Bẹ́ẹ̀ ni kò yẹ kí Pásítọ̀ Bákàrè máa sọ̀rọ̀ òṣèlú lórí àga wàásù rẹ̀, nítorí olóṣèlú máa ń purọ́, olóṣèlú a máa ṣèké. Àwọn olóṣèlú Nàìjíríà kò ní wà bí Ọlọ́run. Ṣé Pásítọ̀ Bákàrè fẹ́ dàbí wọn ni? Tàbí kí nìdí tí yóò fi lọ sórí àga ìwàásù tí yóò máa ṣàlàyé ọ̀rọ̀ nípa Tinubu fún wa, tí yóò torí pé ó fẹ́ gbìjà Tinubu, tí yóò láwọn àgbààgbà kan wà nílẹ̀ Yorùbá tó jágbàlagbà ṣakabùlà ni wọ́n? Bóyá Bákàrè ò mọ ohun tó ṣe. Ohun tó ń sọ dákúnjàtà níṣọ̀kan tó wà nílẹ̀ Yorùbá ni. Kò sì hùwà bí òjíṣẹ́ Ọlọ́run tó ń pèrè ẹ̀ rárá. Bákàrè ń bá àwọn àgbà ilẹ̀ Yorùbá. Ó ní wọn ò dáríjì Tinubu nítorí àwọn ohun tó ti ṣe sẹ́yìn láyé rẹ̀. Ó ní wọ́n ń pe Tinubu lọ́mọ Ràgbìjì, pé Tinubu kì í ṣọmọ Èkó. Ó léwo ló kàn àwọn àgbà yìí nù yẹn. Èwo ló kàn wọ́n ibi tí Tinubu ti wá? Ṣáwọn ọmọ ohun tójú rẹ̀ rí ní kékeré ni? Bákàrè láwọn àgbààgbà Yorùbá ń sọ pé Àbíbátù Mọ́gàjí kì í ṣèyá Tinubu, pé kí ni wàhálà tiwọn nínú yẹn, pé lóòótọ́ alágbàtọ́ Tinubu ni Mọ́gàjí, ó sì lẹ́tọ̀ọ́ láti pè ní ìyá ẹ̀ níbikíbi. Bákan náà ni Bákàrè sọ pé àwọn àgbà yìí ń bínú, wọ́n ń ṣèlára pé Tinubu kówó jẹ, pé kí ló rí táwọn náà ló kówó tiwọn jẹ, àbí ta ló dì wọ́n lọ́wọ́ mú. Gbogbo àwọn ọ̀rọ̀ yìí kò yẹ lẹ́nu pásítọ̀ kékeré rárá, ká má ti sòjíṣẹ́ Ọlọ́run ńlá bíi ti Bákàrè. Gbogbo ohun tó kà sílẹ̀ yìí, gbogbo ohun tí Yorùbá ń pè ní wọ̀ ọmọlúàbí ni. Bí Tinubu bá ṣẹ̀ tó sì mọ̀ pé òun ṣẹ̀, kó tọrọ àforíjì káwọn àgbà yìí lè dáríjì. Ohun tí wọ̀ ọmọlúàbí wí nìyí. Àti nínú òfin ọ̀rọ̀ Ọlọ́run tí Bákàrè ń sòjíṣẹ́ fún, ẹni tó bá fẹ́ tọrọ àforíjì ó gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ ní gbangba. Àwọn èèyàn ó sì dáríjì. Ṣùgbọ́n níbo ni Tinubu dúró sí tó jẹ́wọ́ pọ́mọ Ràgbìjì lòun? Ṣé kìí ṣe gbogbo ẹni tó bá sọ bẹ́ẹ̀ ló ń bá jà nítorí kó lè ráwọn ará Èkó máa mú lọ́bọ̀? Níbo ni Tinubu dúró sí tó jẹ́wọ́ pé Àbíbátù Mọ́gàjí kọ́ níyà òun? Tàbí ta ni Tinubu dárúkọ ìyá àti bàbá rẹ̀ fún? Bí gbogbo ayé ṣe ń pariwo tó pé kìí ṣe ìyálọ́jà náà ló bí i. Bí Tinubu bá jẹ́wọ́ pé òun kìí ṣe ọmọ ìyálọ́jà, báwo ni yóò ṣe lè fọmọ bíbí inú tiẹ̀ jẹ ìyálọ́jà lé gbogbo Èkó lórí? Nígbà tí Pásítọ̀ Bákàrè sọ pé káwọn àgbààgbà ilẹ̀ Yorùbá lọ kó owó ìlú jẹ bíi ti Tinubu, òun náà ṣàgbọ́dọ̀ mọ̀ pé wà bẹ́ẹ̀ kì í ṣe tọmọlúàbí láàrin Yorùbá. Yorùbá kì í ṣàpọ́nlé fẹ́ni tó bá fi jàǹdùkú tàbọ́nà àgàbàgebè bọ́rọ̀ jọ. Báwo ni Bákàrè yóò ṣe wá sọ pé bí Tinubu bá kówó jẹ, káwọn àgbà yìí náà lọ kó tiwọn jẹ? Kò dáa o. Bẹ́ẹ̀ Bákàrè ní ti pé Tinubu ló lè nígbà kan, tó sì ní gbogbo owó tó kó mì yóò pọ̀ sílẹ̀ lágbára Ọlọ́run. Èyí tí Bákàrè wá sọ yìí kò fi tún ti Tinubu ṣe, ó fi ba tiẹ̀ jẹ́ ni. Bákàrè ti jẹ́ káyé mọ̀ báyìí pé ọmọ Ràgbìjì ni Tinubu, kì í ṣọmọ Èkó, pé Àbíbátù Mọ́gàjí kọ́ ló bí i, àti pé ó ń kówó aráàlú jẹ. Ṣé ohun tí Bákàrè fẹ́ sọ fún wa rèé? Àbọ̀rọ̀ náà kàn jábọ́ lẹ́nu ni. Kí ló dé tọkùnrin ń sọ ọ̀rọ̀ yìí jáde? Kí ni Pásítọ̀ Túndé Bákàrè fẹ́ gan-an náà?
ó ṣojú mi kòró nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.